Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí historical O2 venture ṣàlàáfíà lẹ́bàá yín. Mo rò pé ojúmọ́ tó mọ́ yín lónìí ò dára. Lónìí mo kàn fẹ́ mẹ́nu ráńpẹ́ ba apá ibì kan nínú ìtàn tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá, pàápàá láàrin kábíyèsí Aláàfin àti kábíyèsí Ọ̀nìrìṣà. Ṣé a lè yànnàná irú èèyàn tí àwọn méjèèjì jẹ́ àbí ìyàtọ̀ níbẹ̀ láàrin àwọn méjèèjì? Bí ẹ bá wò ó, ṣe rí wípé nínú fídíò yìí àwọn tí wọ́n ń ṣe àjọyọ̀ ti ọdún Ṣàngó ńlẹ̀ ń wò yìí, bí ẹ bá sì ti rí àwọn èèyàn tẹ́ ń wò tí wọ́n wà báyìí, bí èèyàn rí aṣojú Aláàfin òun lẹ́rí mu. Kí ni mo fẹ́ fàyọ níbẹ̀? Lákọ̀ọ́kọ́ kí n tó lọ sí tààràtà sínú tí mo fẹ́ sọ, bẹ́ẹ̀ bá ti ń wo fídíò yìí, ẹ máa bá wa gbọ́wọ́lé àmì plus tó wà níbẹ̀, kẹ́ ẹ máa bá wa láìkẹ́ kẹ́sì fọ́lù wa lọ́tún àti lósì. Ta l'Aláàfin? Ṣẹ̀rí Aláàfin jẹ́ kan nínú àwọn ọba nílẹ̀ Yorùbá tí ò ṣe rọ́tì sẹ́yìn. Gẹ́rẹ́ káwọn òyìnbó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yọjú ràn sínú ìṣàkóso ilẹ̀ Yorùbá, tàbí àwọn táwa padà ń pè ní Yorùbá lónìí, ní ẹni tí wọ́n pè ní Aláàfin ti là àmì laaka nínú àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá. Ó fẹ́rẹ̀ jẹ́ pé Aláàfin ni ọba tí ó gbajúgbajà tá a lè tọ́ka sí jù láàrin àwọn ọba nílẹ̀ Yorùbá. Àmọ́ ṣe rí tá a bá sọ pé gbajúgbajà, ìyẹn yàtọ̀ sí ká máa sọ̀rọ̀ nípa kí ni ìtàn tàbí ìpìlẹ̀. Ohun tí mò ń sọ rèé, láàrin àwọn ọba tó wà nílẹ̀ Ẹ̀gbá láyé àtijọ́, Ọ̀tọ̀láké, Ọ̀tọ̀lòkò, Ọ̀tọ̀ ní Gbàgùrá, nígbà kan déédéé làwọn ọba wọ̀nyí wà láàrin ara wọn. Àmọ́ ńgbà tó yá, àwọn tá a mọ̀ sí Ìgbèyín kóra pọ̀, wọ́n fẹ́ Aláké ṣe olórí Ẹ̀gbá àárín. Ìdí tí Aláké fi gbé pẹ́ẹ́lí ju àwọn tó kù òun nìyẹn. Ìyẹn ò túmọ̀ sí wípé Aláké ju gbogbo àwọn tó kù lọ. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Aláàfin tá a bá ń sọ̀rọ̀ nígbà tí Aláàfin àti ìlú Ọ̀yọ́ sì jẹ́ alágbára nílẹ̀ Yorùbá. Wọ́n yọrí ọlá, ìyẹn ìlú Ọ̀yọ́ yọrí ọlá ju gbogbo ilẹ̀ tó wà lágbègbè lọ ní ti ọrọ̀, ọlá àti iṣẹ́ ogun jíjà. Alábẹ́nú àsásí nílùú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ náà sì ló jẹ́ pé Àkútagìrì lórúkọ Aláàfin nígbà náà lọ. Bó lè jẹ́ pé Ọlọ́yọ́ ni a mọ Aláàfin sí nígbà tá à ń wí yìí. Àmọ́ Ọlọ́fin ni bàbá tó bí gbogbo wọn. Ìdí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá jẹ́ orúkọ oyè wọn tán, wọ́n á tún fi Ọlọ́fin síwájú ẹ̀. Ìdí tá a fi ń pe Ọlọ́yọ́ ní Ọlọ́fin tàbí Aláàfin náà nìyẹn. Nígbà táwọn òyìnbó wá dé, tó di pé wọ́n ti bi à ń jọ ń ṣòwò, jọ ń ṣọ̀rẹ́, ṣe bí eré bí àwàdà rápálá wọnú ìjọba ilẹ̀ yìí. Lára àwọn tí ọlá ìṣàkóso wọn ò tí tán tí wọ́n bá, òun ni Aláàfin jẹ́. Lára àwọn tí wọ́n ṣàkóso tágbára wà lọ́wọ́ wọn ni àwọn àgbààgbà Ẹ̀gbá àti àwọn tá à ń pè lọ́ba ìlú Èkó. Àmọ́ nígbà tó jẹ́ pé àwọn òyìnbó ni wọ́n gbìyànjú láti mú kí àwọn tí ogun ti fún àwọn àgbègbè wọn ká tán wá parapọ̀ tán jọ ń gbé bí Ẹ̀gbá, bí Aláké, bí Àgùrá, bí Ọ̀ṣilẹ̀ àtàwọn tó kù láti padà bọ́ sórí ipò wọn, tí wọ́n ràn wọ́n lọ́wọ́ lọ́tún àti lósì. Bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe lọ́yọ̀ọ́. Ṣáájú kóyìnbó tó dé ni àwọn tí wọ́n ṣẹ́kù nínú ìjọba Ọ̀yọ́ tí ó ti jẹ́rọ̀dọ̀ lọ́mú mi, yẹn nígbà táwọn tá a mọ̀ sí ẹ̀yà tó wá látòkè Ọya tí wọ́n ti fọ́ àgbègbè tó yí ìlú Ọ̀yọ́ ká, tí àwọn èèyàn sì kọ ìlú Ọ̀yọ́ tí tolúkálùkù fọ́n ká sọ́tún àti lósì. Àwọn tá a mọ̀ sí Ìbàdàn nígbà náà lábẹ́ ẹni tí wọ́n pè lólúyọ̀lé, àwọn tá a mọ̀ sí Ìjàyè nígbà náà lábẹ́ ẹni tí wọ́n pè ní Àjàdí Ìkó tá a mọ̀ sí Kúrúnmí, àti àwọn tí a mọ̀ sí Ọ̀yọ́ lápá òkè, ìyẹn ibi tá à ń pè lókè Ògùn lónìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n parapọ̀, ni wọ́n fẹ́ tún fìdí Ọ̀yọ́ kalẹ̀ bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Àmọ́ Ìjẹ̀bú, Ẹ̀gbá àti àwọn Èkìtì ni wọ́n jẹ́ adínàgbò òkú fún àwọn èèyàn wọ̀nyí. Ìdí nìyẹn tán fi kọ́kọ́ fẹ́ gbé ogun ja Ẹ̀gbá, tán bá ṣẹ́gun Ẹ̀gbá kán gbógun ja Ìjẹ̀bú, lẹ́yìn yẹn kán wá tẹ̀rí àwọn Èkìtì kán tọrí wọn bá, tàbí kán já wọn gbà kúrò lọ́wọ́ ìṣàkóso ti elémi nìkan tí ń sí lábẹ́ ẹnìkankan táwọn Èkìtì ṣe ń gbà náà. Bí àbá wa ní ká sọ ní tààràtà, ṣe rí bẹ́ẹ̀ tí ń wo ìran àwọn òrìṣà Ṣàngó yìí,
ìkan nínú àwọn aláàfin ló jẹ́ pé ìyá ẹ̀ ni wọ́n bí nílẹ̀ Tápà. Nígbà tí wọ́n sì fi jẹ Aláàfin tán, ọba tá à ń wí yìí òun náà ṣẹ́ òòṣà tó ń pè ní Ṣàngó. Ìdí nìyẹn tó fi jẹ́ pé òun fún rẹ̀ àpèlé tí wọ́n ń pè ìyẹn tẹ̀là tá à ń pè ní tẹ̀là òkò tá a tún ń pè ní Ìtìolú. Òun ló wá di Aláàfin tí à ń pè àpèjá tàbí àpèlé orúkọ rẹ̀ ní Ṣàngó, bá a ṣe ń pè ẹni tí wọ́n ń pè ní Awólẹ̀ ní Arógangan. Ìkan lára àwọn àpèjá orúkọ òòṣà tó ń pè ní Ṣàngó náà ní Arógangan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó sì jẹ́ lọ́yọ̀ọ́ ló jẹ́ wípé wọ́n fi àpèlé orúkọ àwọn òrìṣà lóríṣiríṣi tí wọ́n gbà táwọn ń lò tàbí tí wọ́n ń bọ nígbà náà lọ́hùn tí wọ́n fi ń pè wọ́n. Ara wọn ni Kórì, ara wọn ni Àgànjú Ṣọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kì í ṣe pé àwọn ọba wọ̀nyí ni àwọn òrìṣà wọ̀nyí, àmọ́ àwọn ọba wọ̀nyí ṣẹ́ òrìṣà wọ̀nyí wọ́n sì wá sọ wọ́n lórúkọ pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ náà ni Tìtìọlá, Tẹ̀là tá à ń pè ní Ṣàngó. Báwo wá ni ti Ọ̀ọ̀ni ṣe jẹ́? Ṣẹ̀rí tá a bá sọ̀rọ̀ nípa Ọ̀ọ̀nìrìṣà ọ̀tọ̀ pátápátá ni àyè tọ̀ọ̀ni wà. Bàbá ń sọ̀tàn Yorùbá. Bàbá ń sọ pé àwọn tí wọ́n jẹ́ ọmọ fún Odùduwà nílẹ̀ Yorùbá, a ò lè ka Ọ̀ọ̀ni mọ́ àwọn tán jẹ́ ọmọ tí wọ́n jẹ́ ọmọ Odùduwà nílẹ̀ Yorùbá. Ìdí ẹyọ kan tá a fi lè kà á mọ́ ni wípé ṣẹ̀rí àpèrè tó wà nílé Ifẹ̀ kì í ṣe àpèrè Odùduwà nìkan. Àpèrè tó wà nífẹ̀ẹ́ àpèrè Olúfúnadé ni. Àpèrè tó wà nífẹ̀ẹ́ àpèrè Ọbalùfọ̀n ni. Àpèrè tó wà nífẹ̀ẹ́ àpèrè Odùduwà ni. Àpèrè tó wà nífẹ̀ẹ́ àpèrè Ọ̀rànfẹ̀ ni. Bó ṣe wà ní ṣísẹ̀ntẹ̀lé láti ìpele ìkíní sí ìpele ìkẹrin nìyẹn. Ìkẹrin wà là ń pè ní tOdùduwà. Àmọ́ ó yẹ ká mọ̀ nípa ohun tá à ń sọ yìí dáadáa. Bí a bá wá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ tó jẹ́ tOdùduwà, a jẹ́ pé ìkan lára àwọn tó jókòó lórí àpèrè Ifẹ̀, àwọn ọmọ títí ìkan tá a pè lÓdùduwà tó jókòó lápèrè Ifẹ̀, òun là ń pè láwọn ọmọ Odùduwà. Àmọ́ ìtẹ́ tó wà ńfẹ̀, ìyẹn ìtẹ́ ọba tó wà lórí nílé Ifẹ̀, ó jẹ́ ìtẹ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ Ọlọ́fin tí wọ́n wá lóhun tóyìnbó ń pè ní dynasty ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìlà wọn yàtọ̀ síra wọn. Tá a bá ti wo ti ìlà tọ̀rànfẹ̀, òun la máa mú padà sọ́dọ̀ ẹni tó ń pè lọ́balùfọ̀n tàbí Ọbàmakin. Bàbá wo ti Ọbàtálá, òun la máa mú padà sọ́dọ̀ àwọn tó ń pè lólúfúnadé. Bí a bá wo padà sọ́dọ̀ èyí tó ń pè lÓdùduwà, òun la máa mú padà sọ́dọ̀ Ògún àtọ̀rànmíyàn. Àmọ́ bàbá ń sọ̀rọ̀ nípa Odùduwà lọ́wọ́lọ́wọ́ báyìí, ìlà tọ̀rànmíyàn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jọba nílé Ifẹ̀ ni wọ́n ti wá. Ìlà tọ̀rànmíyàn ni àwọn tó ń jọba nílé Ọ̀yọ́ ni wọ́n ti wá, nílé Òkú-Ọ̀ṣìlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé rí pé ìkan nínú àwọn ìlà tó ń jókòó lórí ìpèrè tí wọ́n fi ń pè wọ́n ní Ọlọ́finfẹ̀ ní tOdùduwà. Àwọn ìlà tó tún kù náà wà níbẹ̀ tó jẹ́ pé wọ́n yàtọ̀ sí tOdùduwà pátápátá. Ìdí yẹn tó fi jẹ́ pé ẹni yòówù tó bá jókòó sórí àpèrè nífẹ̀ kì í wulẹ̀ kàn ṣe ọba tó jẹ́ ọba pẹ̀lú àwọn tó kù tá à ń pè lọ́ba. Òun ipò tiẹ̀ wà lókè bí ẹni tó jẹ́ pé òun ló ń ṣojú gbogbo àwọn ilé wọ̀nyẹn tí wọ́n jókòó lórí ìtẹ́ Ifẹ̀. Ìdí tí ẹnikẹ́ni tán bá pè ní Ọ̀ọ̀ni tó fi jẹ́ pé òkè ló wà ju gbogbo àwọn ọba tó kù lọ. Wọn kì í sì pè wọ́n lọ́ba, Ọlọ́fin ni wọ́n. Ẹni tó bá mọ̀ nípa ilẹ̀ Ifẹ̀ dáadáa yóò mọ̀ wípé àwọn ọba 16 míì wà lábẹ́ Ọlọ́fin tí wọ́n ń jẹ́ ọba. Wọ́n sì wà bẹ́ẹ̀ dòní nílẹ̀ Ifẹ̀ táwọn náà ní àwọn ọba tó ń wórí lábẹ́ wọn, tí wọ́n sì tún ní àwọn olóyè míì lábẹ́ àwọn ọba tó ń wórí lábẹ́ wọn. Olúkúlùkù wọn ọba ni wọ́n, tí wọ́n nílùú tí wọ́n sì nílẹ̀ tí wọ́n ń ṣàkóso. 16 ni wọ́n. Lẹ́yìn yẹn la ẹ̀ṣà wá ní àwọn ilé tó tó nǹkan bíi 400 àti 100 tí gbogbo wọn ń ṣojú àwọn àgbààgbà àtijọ́ nílẹ̀ Yorùbá tí wọ́n tẹ ibi tó ń pè nílẹ̀ Ifẹ̀ dó. Gbogbo àwọn tá à ń wí yìí ni wọ́n wá parapọ̀ ni wọ́n ní ìtẹ́ tá à ń pè ní ìtẹ́ Odùduwà lónìí, èyí tí àwọn Ọ̀ọ̀ni tí wọ́n ń jókòó lé lórí. Bí ẹ bá wá tẹ̀lé mi dáadáa, ohun tí mò ń sọ nìyí. Nígbà táwọn òyìnbó dé, bí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ìwé tí wọ́n kọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tí àwọn èèyàn ṣe, ẹ rí wípé orúkọ kábíyèsí Aláàfin ló fi ara hàn lọ́pọ̀ gbà, torí wípé nínú ẹni tó yanrantí, ọba tó yanrantí,
nígbà náà lọ́hùn nígbà tí wọ́n dé Aláàfin wà níbẹ̀. Ní pàápàá jùlọ ṣe rántí pé mo ní gẹ́rẹ́ tó kù díẹ̀ kóyìnbó bẹ̀rẹ̀ sí ní dá sọ̀rọ̀ wa ni tó ń pè ní tó a lè sọ pé olóyìnbó ń pè ní coalition of àwọn tá à ń pè ní Ìbàdàn, Ìjàyè àtàwọn tá à ń pè ní Ọ̀yọ́ ni wọ́n parapọ̀ ni wọ́n wá tẹ ohun tá a lè pè ní New Ọ̀yọ́ movement tí wọ́n wá dá ibi tá à ń pè lọ́yọ́ tuntun sílẹ̀ tí wọ́n wá fẹni tó wà níbẹ̀ ṣe Aláàfin. Mo rọ̀ bálàyé mi yé ní tààràtà báyìí irú ipò tí wọ́n bá ẹni tó ń jẹ́ Aláàfin nígbà tí wọ́n dé nìyẹn. Bó lè jẹ́ pé kì í ṣe pé Aláàfin ṣàkóso gbogbo ilẹ̀ nígbà náà lọ́hùn-ún, àwọn ọba tó kù náà wà, Jẹ̀ṣà ń jẹ́ Jẹ̀ṣà, Jẹ̀bú ń jẹ́ Jẹ̀bú, Ẹ̀gbá ń jẹ́ Ẹ̀gbá, àwọn Àkókó wà kó tó di wípé Ìbàdàn fúnra wọn bẹ̀rẹ̀ sí ní tẹrí àwọn tá à ń pè ní Èkìtì àti Àkókó wọ́n bẹ̀rẹ̀ sí tẹrí wọn bá. Àmọ́ kò pẹ́ láàrin bíi 20 ọdún sọ́dún 15 péré òun náà ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ táwọn yẹn fi gbọ́n rí tí wọn ò gbà lábẹ́ Ìbàdàn mọ́. Ohun tí mò ń fàyọ ni pé Aláàfin kì í ṣọba yẹpẹrẹ, kì í sì ṣe ohun tí èèyàn lè fọwọ́ rọ́ tì sẹ́yìn nílẹ̀ Yorùbá. Àmọ́ bó bá dọ̀rọ̀ ti Ọọ̀nìrìṣà, ipò bàbá fún gbogbo àwọn tó bá jẹ ọba nílẹ̀ Yorùbá òun ni Ọọ̀nì wà. Bí a ti ń fi ọlá ti alágbára ẹni tó lààmìlàaka tó yanyan jùlọ fún Aláàfin, bẹ́ẹ̀ náà la máa fi ọlá bàbá àtẹni tá à ń wò lókè bí aṣojú gbogbo wa wọ Ọọ̀nì. Ẹ kú kalẹ̀ o, ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n.